27th of September is most special de la mort 30 days in the month of September. That is why most sweet, sexy, and damsels are usually born 27 days of September. Today is 27th of September, and Lepiton of Beauty Love usually +1 today, the person of Oluwaseifun Omolara Atoke. Congratulations on your new age. Ńlẹ́ ọmọ ọlọ́jà ẹyẹ òní mo kí ọ káàbọ̀ sínú ọdún tuntun ẹ lónìí o wúwo ọba dẹ́dà ṣẹ̀dá ló forí ọdún kan ràbàtà ta ọlọ́rẹ lónìí o kò wá ní jàṣẹ̀gbẹ̀yìn fún olókè ìpẹ́ ẹni lámọ̀ ló kàn sí mi lónìí o ẹni bí ènìyàn bí èèyàn àmì your lovely sister Queen Amirat Motunrayo ó ní ọjọ́ ìbí arẹwà Olúwaṣeifun mi Ọmọlára Àtòkẹ́ lónìí jẹ́ òun wá ni mo wí fún ọ pé kó o pẹ́ bí wọ́n pẹ́ tí ń pẹ́ òkúta ẹ̀ látẹ̀pẹ́ ńlẹ́ o Olúwaṣeifun mi ọmọ lọ́jọ́ ìbí òní mébí ẹ̀gbá nílé jẹ́ bọ́ọ̀rù ìlú Ẹ̀gbá kí n lọ rèé kí wọ́n bẹ̀ ẹ̀yin lọ́mọ Ẹ̀gbá lẹ́sàbí agbègbè àkàlà ọmọ erin jogún ọlá àrídìí ògùn lójú ogun ọmọ dídò sí nílé pa tó wà lóò mọ bẹ́ẹ̀ sí àjọgbẹ́ ló ń pè yín ò má jẹ́ ó gbé ẹ̀kọ́ tó ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn wàásù tán ṣe ní Mẹ́kà téèyàn kì í ṣe nílùú Ẹ̀gbá wọ́n mú sẹ́músẹ́mù ẹ̀yìn momi odò ògùn bẹ́ẹ̀ lọ ń gàràfà ò ẹ̀yìn gòkè Olúmọ Ẹ̀gbá méjì kì í ja wọn níyàn tí kan bá pé báyìí sí ìkejì àpé bá ń wà ní. Olúwaṣeifun mi Ọmọlára Àtòkẹ́ wa gbọ́ ò ọdún bá pọdún pèrè gan mọ́ òtútù bọ̀ wálé ayé ni ọmọ tuntun rẹ lónìí ò ilé tuntun ìgbéga tuntun àṣeyọrí tuntun lọ́pẹ̀dọ̀ báyìí ó fi mọ jíǹkì rẹ o ọdún ìyàwó atura fún ọkọ̀ ní ní ọ̀nà aláṣẹ èdò àmọ́ gbọ́ àjọlọ́wọ́ àbá ìkórìjọ kéré òkò délé òkú mọ́ṣẹ́ ràjò gbé sájò ọwọ́ rò sí ní kọ́ńsàlẹ̀ àpò wàá fọwọ́ páwò bẹ́ẹ̀ ni wàá fẹ́rìgì jobi ìgbà ọdún ìṣẹ́jú kan ni.